kí ló dé tán fi rò pé owó ń bẹ lọ́wọ́ àwọn èjìrẹ́ Adégbòdù màá ṣàlàyé Kẹ́hìndé ṣàlàyé díẹ̀ èmi náà ṣàlàyé torí pé mo wà ń bẹ̀. Yorùbá sì ní wọ́n ní baba irọ́ ṣùgbọ́n tàbí ńlá rẹ̀ mọ́ ẹ̀ ó sojú mi pàtó gan lọ̀rọ̀ so bọ́ wá jẹ́dọ̀ ọkàn because àwa tá a wà ń bẹ̀ lọ́kàn mi mo nígbàgbọ́ pé èèyàn ńlá gbogbo wa yes that was my thought pé èèyàn ńlá ni gbogbo wa ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ ilé jẹ́ kàyéfì fèmí kí ló ṣẹlẹ̀ ó ní pé nígbà tí ètò ìsìnkú ń súnmọ́ gẹ́gẹ́ bí Kẹ́hìndé Adégbòdù ṣe sọ ẹ jẹ́ kí n tiẹ̀ kọ́kọ́ pí ọ̀rọ̀ Kẹ́hìndé Adégbòdù ẹ já kọ́kọ́ gbọ́rọ̀ wọn kó má dàbí ẹni pé mo mú ọ̀rọ̀ lẹ́nu wọn dẹ́ẹ̀ máa wá complete ẹ̀ fúnra lára mi I was there for God so good I was there so bí gbogbo ètò yẹn ṣe lọ I was there ẹ já gbọ́rọ̀ lẹ́nu Kẹ́hìndé Adégbòdù. Now to my point tó mú mi ṣe fídíò yìí gangan mi ò kì í ṣe social media person mi ò really like ẹni tó like ẹ náà jù tó máa ń ṣe jù ló ti lọ yẹn but torí nǹkan kan tó happen ló jẹ́ kí n wá sí online ló jẹ́ kí n fẹ́ sọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí. I think ìgbà tí ká tó bẹ̀rẹ̀ burial planning something so wọn organize committee léyìí tí ó jẹ́ pé dáàdi mi Ọláyínká Ọjà àwọn náà head committee yẹn so wọ́n dẹ̀ create group pé láti béèrè fún support lọ́dọ̀ àwọn èèyàn fún anyway tán lè fi support wa so because àwọn yẹn ni ò jẹ́ kójú tì wá so bàánà yìí fẹ́lẹ́ dẹ̀ make sure pé àwọn monitor gbogbo nǹkan yẹn dáadáa everything fi lọ bó ṣe yẹ kó lọ so náà bọ̀ tí issue kan happen ní alẹ́ ìjẹta mọ́júmọ́ àná because mi ò sí nílé mo travel mo lọ sí Ọ̀ṣun state so around past 9 lálẹ́ so ó ní ìyàwó Táíwò dédé call mi so bọ̀ mo rí pé nínú wọn ẹ̀yẹn ó ń panic kí ló ṣẹlẹ̀ wá ní àwọn kan kó ìbọn wá bá wọn nílé pé àwọn mẹ́rin ni wọ́n gbogbo wọn náà dẹ̀ kó ìbọn wá bá wọn nílé pé wọ́n ṣe wọlé immediately wọ́n kàn bẹ̀rẹ̀ pé ibo ni Kẹ́hìndé wà yàrá Táíwò tó kú dà àwọn gold tán ló dà fóònù Táíwò dà wọ́n láwọn sọ pé fóònù Táíwò wà lọ́wọ́ mi wọ́n ní káàkiri ńkọ́ wọ́n láwọn sọ pé mi ì sílé mo travel pé kí mọ́tò yẹn náà ni mo gbé lọ nǹkan wọ́n sọ pé Kẹ́hìndé yẹn gẹ́gẹ́ làwọn wá pé àwọn fẹ́ rí ibo ló wà yàrá ẹ̀dá wọ́n ṣàwọnú yàrá mi wọ́n tiẹ̀ tún wọ aṣọ mi lọ wọ́n dẹ̀ kó àwọn aṣọ tán lè kó wọ́n kó bàtà so mo dúpẹ́ pé wọ́n ṣe anything fáwọn ọmọ wọn àdẹ̀fọwọ́ kan àwọn ìyàwó so wọ́n gba gbogbo fóònù wọn wọ́n gba ìwọ̀nba owó tó bá lọ́wọ́ wọn nílé so now nǹkan tó jẹ́ kí n fẹ́ ṣe fídíò yìí wọ́n ní lára àwọn pípọ̀ yẹn tó wá yẹn ìkànnì wọn make call bóyá ẹni tó rán wọn ó ń pè é pé àwọn ò bá Kẹ́hìndé gangan lé o pé àwọn ọmọ kéékèèké àtàwọn obìnrin làwọn bá àwọn ṣọ́ọ̀ pé àwọn ilé ìlówó kankan lọ́wọ́ kankan pé àwọn ò bá Kẹ́hìndé lé now mo fẹ́ clarify nǹkan tó pọ̀ nǹkan tó yẹ kí n jáde torí security purpose ló yẹ kí n jáde torí ààbò lórí àwọn ọmọ mi àtàwọn ọmọ Táíwò àti fámìlì mi àtèmi gan òun ló fà mí ìbá ti ṣe tí mo fẹ́ ṣe but mo ti rò pé this is the only way tí mo lè fi express ara mi tí mo lè fi kíró ẹ̀ má bàa tún ọkọ̀ ọmọ because mo mọ̀ mi thought mi bí mo ṣe rò ó ni pé àwọn tó wá sílé owó táwọn èèyàn send sí mi through platform tí bàámi Ayéfẹ́lẹ́
create so wọ́n rò pé owó yẹn ṣì wà lọ́wọ́ mi so nǹkan motion tán bá wá sílé nìyẹn imagine ọjọ́ yẹn ló pé ìjẹjọ tá a sin Táíwò àwọn kò kàn wọ́n pé èèyàn ti ẹ̀kú bóyá èèyàn mọ̀ so kò kàn wọ́n nǹkan táwọn wà after nìyẹn so mo fẹ́ ṣe nǹkan tí mo dẹ̀ fẹ́ ṣe yẹn ni pé wọ́n ń pè níbi kéèyàn kó àpò yàwọ́ ìfàmù pé nǹkan tí mò ń ṣe inú bàá mi ò ní dùn sí ìyẹn Ayéfẹ́lẹ́ wọn ò ní fẹ́ kí n ṣe but mo wò pé this is the only way tí mo lè fi ṣe láti save ara mi àtàwọn family mi kíró ẹ̀ má bàa tún á kùn mọ́ torí àwọn olè tó wá wọn wá lóru alẹ́ náà wá past 9 lálẹ́ náà wá wọ́n dẹ̀ náà lò more than 45 minutes so gbogbo àwọn security àdúgbò wọ́n gbìyànjú bọ̀kan tó débẹ̀ kémi tó rí wọn get àwọn pípẹ́ ti ṣe nǹkan tó fẹ́ ṣe wọ́n ti lọ so mo fẹ́ post iye owó tó wọlé then màá post bá a ṣe náwó yẹn síta received everything because ká tó sin Táíwò àti parí building yẹn so in fact level pé àti kàn àti ṣe window àti ṣe front door sí méjèèjì so ó kù plastering àti fence floor many things so inú owó yẹn náà la dẹ̀ ti ṣe so màá post àwọn receipt yẹn sí online màá dẹ̀ fi account balance mi síbẹ̀ kọ́ ẹ má bàa ẹ̀yin tẹ́ ẹ̀ ń wá kẹ́ ẹ má bàa rò pé owó kankan wà lọ́wọ́ mi kò sí owó kankan lọ́wọ́ mi ò tẹ́ ẹ bá wà ẹ̀kan fẹ́ wá fìyà jẹ mí lásán àbí àwọn ọmọ lásán ni o èmi ò dẹ̀ àwọn ò kí ń gbélé ẹ má hàm àwọn ọmọ kò torí kò sí nǹkan tó ká àwọn ọmọ yìí níbi nǹkan tó ṣẹlẹ̀ yìí mo mọ̀ pé owó yẹn lẹ need but kò sówó yẹn lọ́wọ́ mi mọ́ o mi ò gbọ́dọ̀ parọ́ fún yín o mi ò parọ́ o màá fi account balance mi màá fi hàn yín in fact kò ní jẹ́ account tó ń sanwó sí nìkan gbogbo account tí mo ní màá send gbogbo ẹ̀ balance tó wà mẹ́kẹ́ lè mọ̀ pé mi ò lówó kankan lọ́wọ́ tó wáyé pé nǹkan tẹ̀ ń wá nìyẹn mi ò lówó lọ́wọ́ èmi ò dẹ̀ lára ìyá o tẹ́ máa tẹ́ issue mo mọ nǹkan tí mò ń sọ o so nǹkan tó ṣẹlẹ̀ ní ẹ tó yẹ kí n come online kí n sọ̀rọ̀ yìí o because wọ́n ní téèyàn bá dákẹ́ tààrà ẹ̀ máa bá dákẹ́ àìlè sọ̀rọ̀ dẹ̀ ní bẹ̀rẹ̀ orí burúkú táìmù tí mo wà yìí kò ń ṣe gbogbo nǹkan báyìí ló yẹ kí n tún máa face but mo mọ̀ pé ìlú tá a wà kò sí ní tó kàn àwọn kan so nǹkan táwọn wà after náà wà after so tó bá yẹ pé mo mọ̀ pé olè ilé ló máa ń ṣílẹ̀kùn fún títà tó bá yẹ pé lára ẹ̀yin tẹ́ ẹ̀ mọ̀ nípa kínní ni ẹ̀ ń rò pé bóyá owó ṣì wà lọ́mì kan wá gbà yòókù kò sówó in fact owó yẹn gan kò tún tó àtúntì náwó mi lọ nílé ẹ̀ torí kò parí tán náà àkànṣáré ṣe gbogbo yẹn ká fi ṣe bẹ́rẹ̀ àká fi sin Táíwò síbẹ̀ ó ní o so màá post everything so online ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín o mi ìgbéraga o kò sówó lọ́wọ́ mi o mi ìparọ́ fún yín o mi ò live fake life àwọn ò kì í gbé fake life o mọ́tò tí mò ń tà ń lò wọ́n fún wa ní o àfọwọ́ ara wa ra o ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ẹ bá mi ẹ jọ̀ọ́ ẹ jẹ́ káwọn fámìlì mi wà àtàwọn ọmọ Táíwò ẹ jẹ́ kó wọn balẹ̀ because láti ìjẹta yẹn ẹ̀rù ń bá àwọn ọmọ yẹn wọ́n láwọn ò lè sunlé bó ni mo fẹ́ kó wọn lọ kò síbi tí mo fẹ́ kó wọn lọ Ọ̀ṣun tí mo wà ọkọ̀ mi ò papọ̀ mi lè ṣe nǹkan tí mo lọ ṣe ń bẹ̀ mọ́ tí mo fi padà wá sílé ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni o lẹ́yìn fídíò yìí màá ṣe gbogbo receipt yẹn bó ṣe jáde iye tó wọlé màá kọ́kọ́ gbé síbẹ̀ bó ṣe jáde bá ṣe náwó màá sọ everything síbẹ̀ ẹ máa rí bàmí Ayéfẹ́lẹ́ tẹ́ bá rí fídíò yẹn jọ̀ọ́ ẹ má bínú pé mi ì fi lọ yín kí n tó ṣe ẹ jọ̀ọ́ bó ṣe gbà ló jẹ́ kí n ṣe bẹ́ẹ̀ mo fi Ọlọ́run mo fi bẹ̀ yín ẹ̀rù ló ń bá èmi o because èmi ò bá tẹni kankan jẹ́ mi ì dẹ̀ rórí kí tẹ̀yàn kankan má dà o mi ì dẹ̀ ever ro ikú sí Táíwò ní 50 years to this time so ẹ̀ tó bá rò pé torí irú nǹkan tó ṣẹlẹ̀ bóyá torí ẹ̀ wọ́n tó ti sọ mí di mílíọ̀nìà àbí bílíọ̀nìà èyí rọ́lẹ̀ pa o mo mọ̀ pé mo máa sọ mí di later but gbogbo owó tán dá kò sówó lọ́wọ́ mi o òní mo ní kí n sọ ẹ jọ̀ọ́ o ẹ̀yin èèyàn ẹ bá mi bẹ̀ wọ́n ẹ̀bẹ̀ ni mo lè bẹ̀ wọ́n o mi lágbára kankan o lẹ́yìn ọ̀nà lẹ́yìn àdúrà mi ò ní kankan o ẹ jọ̀ọ́ o ẹ dákun o ẹ má wálé láti wá hàm àwọn ọmọ mi àtàwọn ìyàwó àti àwọn ọmọ Táíwò ẹ jọ̀ọ́ ẹ kàn tí ẹ rò pé à ń mọ̀ ọ́n lọ́wọ́ ẹ jọ̀ọ́ ẹ kàn tí ẹ rò pé à ń mọ̀ ọ́n lọ́wọ́ mo bẹ̀ yín ni mi ò lágbára kankan bẹ́ẹ̀ ni mo ń bẹ̀ yín o so after this video ẹ máa rí gbogbo post yẹn gbogbo receipt bá ṣe náà àti iye tó kù láwọn àkáǹtì mi tí mo ní so mo rò pé tẹ́ bá rí yẹn bóyá ọkàn yín máa balẹ̀ pé mo parọ́ and tó bá dẹ̀ yẹ pé another reason lẹ fi wá mo mọ̀ pé mi ò ṣẹ̀yìn o mi ò dẹ̀ ṣẹ̀ anybody o
mi ṣẹ̀yìn o mo mọ̀ èèyàn kì í rìn kórí má mi o tó bá yẹ pé mo ṣẹ̀yìn ẹni tí mo bá ṣẹ̀ kó sọ o màá bẹ̀ o mi ò proud o lọ́wọ́ tí mo wà yìí o mi ò proud mi ìgbéraga o mi ìdẹ̀ ní kankan tí mo gbẹ́mi lé o ju Ọlọ́run lọ o sọ ẹjọ́ o ẹ dákun ẹ má jẹ́ kó tó jẹ́ tẹ̀léńtẹ̀lé ẹ má tó jẹ́ fi social media popular lẹ́ẹ̀kejì o mo bẹ̀ yín torí Ọlọ́run ẹ ṣé o. well mo kí gbogbo ọmọ káàrọ̀ òjíbí lẹ́ẹ̀kan sí i ọ̀rọ̀ ní gbogbo àgbọ̀ yìí àìdẹ̀sí ń bẹ̀ láìdá sí àwọn olè lọ sílé àwọn Adégbòdù Kẹ́hìndé Òsínlé ọ̀nbẹ ńpínlẹ̀ Ọ̀ṣun wọ́n halẹ̀ mọ́ ìyàwó wọn halẹ̀ mọ́ àwọn ọmọ wọ́n mé kọ́ lójú àwọn ìyàwó kò sí nǹkan nínú ilé ibi tá a wáyé o bóyá wọ́n gbé ibòmíì ni o number one èèlò ni wọ́n bá ní tí wọ́n bá gbé sínú ilé alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ńbo ni wàhálà yìí ti wá tẹ̀bá gbọ́ngbà tí Kẹ́hìndé tó ń sọ̀rọ̀ wípé nígbà tí ètò ìsìnkú ń bọ̀ lójú ọ̀nà wọ́n yan kọ́mítì wọ́n gbé platform kalẹ̀ ńbẹ̀ ni mo ti wá sọ wípé mo wà ńbẹ̀ mo wà nù platform ọ̀hún Dr. Yinka Ayefẹ́lẹ́ ló create ẹ̀ nínú àwọn admin Ifeanyi Hallelujah ń bẹ́ẹ̀ Fẹ́mi Sola ń bẹ́ẹ̀ Dr. Yinka Ayefẹ́lẹ́ gangan àtàwọn kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so wọ́n hàdì àwa tí wọ́n mọ̀ tí wọ́n fọkàn sí wípé a jẹ́ olùfọkànsìn tàbí olùfọkàntán ẹni tí wọ́n lè fọkàn tán ẹni tí wọ́n mọ̀ tí wọ́n nígbàgbọ́ wípé lọ́nà kan àbí kejì wọ́n súnmọ́ àwọn Adégbòdù tàbí àwọn Adégbòdù ti bá ṣeré tàbí ó ti bá àwọn Adégbòdù ṣeré wọ́n hàdí wá sínú platform ọ̀hún ọ̀pọ̀lọpọ̀ nǹkan ti kọ́kọ́ ṣẹlẹ̀ nínú platform yẹn tí mo fi mọ̀ pa akẹ́ran mérò àwọn kan ti ń DM àwọn kan láti máa tọrọ owó lọ wọn wọ́n bá ti rí iye tí kálukú fi lẹ̀ so complain yẹn ti kọ́kọ́ wà Dr. Yinka Ayefẹ́lẹ́ ti appeal to everybody kẹ́nìkankan má tọrọ owó lọ́wọ́ ẹnìkankan kẹ́nìkankan dẹ̀ má wọ DM ẹnìkankan mọ́ ó ní purpose tá a fi gbé kíní ìkalẹ̀ látàrí a ti ṣe befitting burial fún Táíwò Adégbòdù ni àwọn tó wá wálé àwọn Adégbòdù tó wá jalè àwọn ò sí ń bẹ̀ ṣùgbọ́n òye yé mi àkàndọ̀rà kòkòkò pé àwọn tó wà ń bẹ̀ ló fún àwọn yẹn lọ́wọ́ yá a owó tí ń wọlé yìí yóò ní nǹkan kan hàn ò lè ná tán meanwhile ó lè lé ní meanwhile owó tí àwọn ẹlẹ́yinjú àánú fi tọkàntọkàn dá including myself kò sẹ́ni tí mẹ́ platform ọ̀hún tí ò contribute sí láti sìnkú Táíwò Adégbòdù because mi ò rò pé nìkankan generate owó kankan publicly tá a bá rẹ̀ ń tó fún ẹ lówó á já wọn tó mọ̀ wọ́n personally Kẹ́hìndé Adégbòdù ò gbégbá bára ìyàwó kankan nu wọn ò gbégbá bára wọn ò fàká nọ́mbà síta pé ẹ wá hẹ̀bù àwọn torí pé àwọn fẹ́ sìnkú Táíwò òkú ọ̀fọ̀ ló jẹ́ sí gbogbo wa ìbànújẹ́ ni gbogbo wa fi wà ń bẹ̀ because ẹ̀mẹ́wàá lèmi sáà ń béèrè lọ́wọ́ ara mi pé ṣé Táíwò ti lọ náà nìyẹn sáà ní padà rí mọ́ bẹ́ẹ̀ náà ni so àwọn tó dẹ̀ jẹ́ admin wọ́n kó kinní kan àkóyawọ́ ní jẹ́ bọ́n ṣe jẹ́ èèyàn ńlá tó immediately tó bá ti wọlé wọ́n á rí update wa ẹni tó send owó yóò rorúkọ rẹ̀ ńbẹ̀ bá a ṣe ṣe títí tọ́jọ́ ìsìnkú Táíwò Adégbòdù fi pé nìyẹn tí wọ́n bá ẹsẹ̀ close platform yẹn a jẹ́ lánàá àbíjẹta ìgbà tí mo padà wọ bẹ̀lẹ́ ní lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ni mo rí Dr. Yinka Ayefẹ́lẹ́ remove dio because èmi náà ti fẹ́ sọ wípé so far tí àti fẹ́rúfẹ́rú fi yẹ̀pẹ̀ fún yẹ̀pẹ̀ the best way òun náà ni kàn remove everybody kàn dẹ̀ close the platform yẹn once and for all. now ẹ jẹ́ wá wò ó
àwọn tó hàdí wa síbẹ̀ wọn ò ju 5 lọ. Dr. Yinka Ayéfẹ́lẹ́ wọ́n hàdí àwọn èèyàn. Abdulyomi Mate Ifanka Hallelujah wọ́n hàdí àwọn èèyàn. Fẹ́mi Sola hàdí àwọn èèyàn. Kẹ́hìndé Adégbòdù fúnra lára rẹ̀ ó hàdí àwọn èèyàn. Ó túmọ̀ sí pé àwọn tí wọ́n trust ni wọ́n hàdí. Tó o bá ń gbọ́ pé trust nobody, nínú àwọn tí wọ́n trust náà làwọn tó wá padà sọ pé owó kan wà níbì kan, because kò sí outsider kankan tó mọ̀ nǹkan kan. I am talking about it for the first time. Nobody knew I was there. Ọ̀rọ̀ ní fọ̀rọ̀ ní tẹ̀tẹ̀, ọ̀rọ̀ ní bámukúmoro wá. Bí ọba sí ń tó ṣe ẹ̀ṣẹ̀ kì í dédé ṣe lásán, ẹ̀kún ní ìsàtọ́kùn fún kan. It is not something that we can be proud of. Ìṣe tá a ṣe ni pé ẹni tó fẹ́ lọ sìnkú ẹ̀gbẹ́ ẹ̀ ní hòhò tó máa búrò rẹ̀ dání, àpéjúwe ni. Ta lọ́kàn lọ́la kò sẹ́ńtọ́ mọ́ bí orin Aláwòye Ẹ̀gbá. Táníkù kan kó wá wí, táníkù kan kó wá sọ. Ẹ̀dẹ̀rí Ìsẹ́ni fẹ́ kú, bẹ́ẹ̀ kẹ̀rí ikú àbẹ̀ṣẹ́. Bàbá béèrè pé táníkù kan kálukú ní ọmọ tàkẹ́ dànù. Láíláí òun kọ́ ẹni tí ọkàn náà ó tàkẹ́ dànù. Because kálukú ó dé bus stop a máa bọ́lẹ̀. Ló fi ń jẹ́ ẹ̀dùn ọkàn fún mi tí mo fi wà forced láti wá sọ̀rọ̀ nípa ẹ̀. Pé èèyàn wá wábi tí ó ti jalè títí tí kò rí. Ilé àwọn tó ẹ̀sẹ̀ ń tó wà nínú ìkẹ́dùn, tán wà nínú ìrora, tán wà nínú ẹ̀dùn ọkàn, tán wà nínú ìbànújẹ́ lẹ́tún ti wá lọ. My brother, àtẹ̀yìn àtàwọn tó ràn yín, sẹ́ẹ̀rí pé ẹ ti ṣiṣẹ́ ni. Owó tí wọ́n dá fún wọn, wọ́n fi parí ilé. Kì í ṣàṣẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀. Let me tell you one fact. Ẹnìkan ní no, báwọn Adégbòdù ṣe wà yẹn wọ́n máa ń ṣàná máa ní kíní kan náà máa ní. Mo ní kò rí bẹ́ẹ̀. Majority àwa ta tẹ́ ń wò gẹ́gẹ́ bí public figure, àwọn nǹkan kan bá wa fẹ́ra lábẹ́ àṣọ o tá a lè sọ, tàbí kí n sọ pé tí majority ò lè sọ. Unlike myself, ṣe mọ̀ wípé èmi mo ti bọ́n mọ́ yín lọ́wọ́. Ọlọ́run gangan máa wò mí fúnra lára ẹ̀, yóò sì máa rẹ́rìn pé mo sátún dá ọmọ àlè náà láàrin àwọn èèyàn gidi. So ò ní wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan là ń bá fínra lábẹ́lẹ̀ tá a sọ fẹ́ni kankan. Àwọn èèyàn kan láìkí ọkọ̀, wọn ò tí ì kọ́lé láàrin wa o. Wọn ò tí ì kọ́lé láàrin wa, wọn ò tí ì kọ́lé. Àwọn Adégbòdù tí ń kọ́lé wọn ò tí ì parí ẹ̀. Ṣé uncompleted building ni wọ́n sin Táíwò Adégbòdù sí nígbà tí ìṣèpè fáwọn artist? Murphy Àfọlábí ọfọkọ lùgbàǹgbà tí ń bẹ láyé kì í ṣe pé a fi ń yọ a fi ń ṣàkàwé ọ̀rọ̀ ni. Uncompleted building wọ́n sí sí. Dẹ̀jọ́ tó ń fúlù uncompleted building wọ́n sí sí. Fádèyí Olóró uncompleted building wọ́n sí sí. Ìkan kúkúrú tó kú lẹ́nu ọjọ́ mẹ́ta yìí uncompleted building wọ́n sí sí. Bọ̀bọ́ kan tó náà lásídẹ̀ǹtì comedian uncompleted building wọ́n sí sí. Nǹkan bá sin uncompleted building wọ́n lọ sí sítẹ́ òkú. Ẹni tán bá ti sin sítẹ́ òkú ó ti gbé nìyẹn. Bẹ̀rẹ̀ grand la fi mọ ojú orórì bàbá wa, ìyá wa. Aláàmì nìyẹn o. Tí mo fi ní ti ń bá máa rò inú ìlú mi ni mo fẹ́ máa sí, torí pé wọ́n fẹ́ padà sílé nígbà kan nínú ìgbésí ayé mi. Mo fẹ́ lójú orórì ilé. Àtúnbẹ̀ lọ ni o. Gbogbo ẹni tí ń kọ́lé kọ́ ní lójú orórì nínú ilé ọ̀hún o. Àmọ́ yẹn tán tọ́kọ́lé tán gbé lọ tán àrùkù àtàyè ẹ̀ bó ló ti fẹ́ lójú orórì. Àmọ́ yẹn ń bọ́ sómi tí wọn ò lè gbókù ẹ̀ wálé mọ́ bó ló ti fẹ́ lójú orórì. So gbogbo àwọn nǹkan yẹn àtún ẹ̀sẹ̀ máa bẹ lọ́hùn kó já kú síbi táṣọ wá wà. Kéèyàn ó kú síbi táwọn èèyàn rẹ̀ wà ní jẹ́ pé ó kú síbi táṣọ rẹ̀ wà.
so sáàtún wá ṣe Olúgbénga Adébóyè Àbẹ̀fẹ́ of blessed memory Gbénga Adébóyè ti kú kí wọ́n tó parí ilé ẹ̀ I was there dádì mi nù mẹ́ńtọ̀ mi nù wọ́n Gbénga Adébóyè ti kú kí wọ́n tó parí ilé ẹ̀ lákùtè mọ̀mọ́lé wọn tán gbé lólówó rà mọ̀mọ́lé wọn tí wọ́n kọ́ sákùtè tẹ́lómi ọba dẹ́ sọ pé as rich as Gbénga Adébóyè is as kìnìkan as Gbénga Adébóyè ò fàṣì ilé Gbénga Adébóyè fàṣì ọkọ̀ gidi ó dẹ̀ gun ọkọ̀ gidi ó ti níye ọdún tó ti ń gun ọkọ̀ bọ̀ láyé bítù oríṣiríṣi mọ́tò náà gùn because fáwọn tá a jẹ́ entertainer mọ́tò làkọ́kọ́ kì í ṣe ilé secondary nílé necessity ni kò ń ṣe compulsory inú mọ́tò lẹ́ẹ̀tì rí wa pé Awíkonko lélẹ́ àbí òkè ọwọ́ tiẹ̀ tí n bá bọ́lẹ̀ lórí ọ̀kadà tí ọkọ̀ kọ́ jáde lẹ́nu yín ni pé mo ṣe ń pariwo òfò káàkiri lẹ̀ tí n bá lára jà tí n bá jẹ́rò jà tọ́wọ́ àrùn gbé àgánfọ́ ọlọ́pàá gbé tí kan ń ṣe kinní kan tí ń kò tí ẹ̀ jù báyìí náà lọ àsọ̀kadà náà wọ́n tó ń gán kiri àsáyé wọn ò tiẹ̀ dá ayé wọn ò tiẹ̀ ní tiwọn á sì máa pọ́n wọn lé so mọ́tò làkọ́kọ́ fún wa irinṣẹ́ ni kì í ṣe ọ̀gàn kì í ṣe pàfi ń soge irinṣẹ́ ni bó tiẹ̀ jẹ́ pé mi ò ń wá àyàn lọ fúnṣẹ́ ẹ pè mí wá nísìnyí pé ẹ fẹ́ gbéṣẹ́ kan fún mi ẹ fẹ́ gbé MC fún mi wá bọ́lẹ̀ lórí ọ̀kadà owó ọ̀kadà náà lẹ́fún mi bí n bá ń lọ ṣùgbọ́n gbà tẹ́ ẹ rí pé mo páàkì mọ́tò bí n bá fẹ́ kúrò owó epo lẹ́fún mi ẹ̀yin náà dẹ̀ tó wo wípé ẹni tó gbèrú mọ́tò yìí wá a gbọ́dọ̀ fi lọ kú lọ lọ́kùn tiẹ̀ nígbà o ìrì arí dàdàndàdàndà ni àwọn bàbá wa ní ìrì nìsinmi lọ́jọ́ ẹ bá ti rẹ́ ẹ̀kẹ́ ìyàwó ọ̀dẹ ó yẹ kó mọ̀ wípé kan ó tóbi jù kan lọ fẹ́ràn jíjẹ so secondary ìnílé kíkọ́ bọ́lọ̀ bá bùkún wa tán lọ́nà kejì ntí kì í sábà jẹ́ kí majority entertainer ó tètè rí lé kọ́ ni pé wọn ò fẹ́ kú láàrin ìgboro wọn ò fẹ́ lọ́nu site kò dẹ̀ sílẹ̀ láàrin ìgboro bílẹ̀ bá ń bẹ láàrin ìgboro agbára wọn ò ká ilé àárín ìgboro ẹnìkan ni wọ́n talẹ̀ plọ́ọ̀tì kan ní Kétu ní 320 million naira wọ́n tálíkà ní ọ̀wàrà lẹ̀ 320 million naira ọ̀rẹ́ àgbègbè 2 plot dẹ̀ ní ká sọ pé 2 plot ṣá ilé ni wọ́n demolish ilé yẹn kúrò bọ́ tilẹ̀ lásán wọ́n fẹ́ lò so àìlera lẹ̀ sí gbòòrò ní ó jẹ́ kí àwọn tí ẹ wo iye ọdún tí Pasuma tó kọ́ lé náà o kọ̀lọ̀kọ̀lọ̀ kọ́ta àkùkọ mọ́lé ńbẹ́yìn náà rántí ẹ wo iye ọdún tán tó kọ́lé ṣé Pasuma olówó ilé kíkọ́ ni kó tó di bọ́ ẹ̀sẹ̀ wá kọ́lé bọ́ wọn fẹ́ kúrò nígboro the same thing applicable to ọ̀rọ̀ àwọn Adégbòdù owó tí wọ́n fi kọ́lé kọ́ ni ò sí ká ní ilé múmú láyà wọn ni wọ́n ti kọ́ sẹ́yìn ilé ọ̀rọ̀rùn láti kọ́ o ṣùgbọ́n èèyàn máa fagídí kọ́lé ńgbà míì ilé ò ṣe é fagbára kọ́ túláàsì ò ṣe é ra mọ́tò ẹ lọ gba kámú túláàsì ò ṣe é ra mọ́tò ẹ lọ gba kámú ọ̀rẹ́ mi tó ṣe bẹ́ẹ̀ ó dé wájú adájọ́ ṣùgbọ́n lè ṣe é fagbára kọ́ ńgbà míì ẹ lọ́nu sáìtì ẹ wà àwọn tí ń kọ́lé ń bẹ báńkà tí ń bẹ láàrin wọn ò tó nǹkan ẹnjìníà tí ń bẹ láàrin wọn ò tó nǹkan àwọn mẹkáníìkì àwọn fọkanáísà ìyá aláta àǹtí elépo àǹtí elélùbọ́ àwọn tí wọ́n ń kọ́lé nu o bóò ni wọ́n ṣe wá ń rí ṣe àjọ ni àjọ lẹ́lòmíì gbà tó yẹra lẹ̀ àjọ lẹ́lòmíì gbà tó yẹ ṣe foundation bó bá ti ń gbàjọ ìjọ blọọkù 500 ìjọ blọọkù 200 ìgbéraga ni ìjáwó lè ṣe no èmi ní máa tó blọọkù 200 èmi ní máa tó blọọkù 100 ńlọjẹ sọ wípé ká ní múmúláyà wọn ìjọ blọọkù 500 ìjọ blọọkù 1000 you are correct ìjọ blọọkù 1000 wọ́n ti kọ́ tán bá fẹ́ kọ́ tán ṣùgbọ́n gbòòrò ni wọ́n ti ń ríṣẹ́ gbà bọ́ bá ti kúrò ní gbòòrò ayé ọgbàgbé rẹ̀ so n tó fa sábàbí nìyẹn now owó tá a wá pé àwọn ẹlẹ́yinjú àánú dájọ́ yìí kò sẹ́kù sọ́wọ́ Kẹ́hìndé
tán bá sọ pé èèyàn ní àkóyawọ́ ó rí èmi gangan lára bọ́n ṣe update wa ó rí mi lára kí ló dé we did this thing from our heart àṣẹ ní ṣe pé kẹ́ lè mọ́ rán wa létí as busy as Fẹ́mi Sola is bó bá jò ń lè send receipt sí yóò update immediately ẹ̀gbọ́n wa Yínká Ayéfẹ́lẹ́ bó bá jò ń lè send receipt sí yóò update wa immediately bó bá jẹ́ Frank Hallelujah ní the same thing kò sí nǹkan méjì láti kákòyàwó ni lórí èrò tèmi ò ní wípé bọ́n bá parí ilé tán tá a bá sìnkú tán sọmọ táyé ò ní jẹun ṣéyàwó ẹ̀ ò ní jẹun sọmọ táyé ò ní reléèwé ṣéyàwó ẹ̀ ò ní gbáyé because èmi mọ̀ pé owó tá a dá ò lè ṣẹ́kù nǹkankan ṣèyẹn gangan tó ń lọ lórí èrò tèmi how would they live after tí wọ́n bá ti fẹ́rúfẹ́rú fi yẹ̀pẹ̀ tán kí ló lè tó bẹ́ẹ̀ kí ló dé tílé ayé nira òun náà lẹ́tún wá ń lára àwọn tá a jọ wà ní platform yẹn ń ló mú pass sílẹ̀ fún àwọn tí wọ́n lọ ilé àwọn Adégbodò a dẹ̀ ti remove gbogbo wa nísìnyí bó láti ẹ̀sìwádìí tẹ̀tì ẹnìkan pẹ̀lú orúkọ àbí nọ́mbà ń pé bóyá alágbájá ni àbí yóò jẹ́ tàmẹ̀dò níbi tá a ti máa lé ní 500 so bọ́lá ṣe dó lè mọ̀ kò sẹ́ni tó hàdí ẹni tí ò mọ̀ sí ẹni táwọn tí mo dárúkọ yẹn mọ̀ ni wọ́n hàdí so nínú èèyàn náà ló lè wà èèyàn ló lè ó lè lè èèyàn my own question is why tó jẹ́ pé ilé àwọn Adégbodò ni wọ́n tún dorí kọ so kálówó yẹn ṣẹ́kù ẹ máa wá béèrè lọ́wọ́ Kẹ́hìndé ń gbé owó tẹ ẹ ná kù ọ̀yà kó wá àbẹ́ sọ pé kọ́ máa send kọ́ máa transfer owó tí ò sí sí ẹ já bẹ̀rẹ̀ Ọlọ́run gbogbo nǹkan tá a bá ń ṣe sówó náà làwọn wá tó bẹ́ẹ̀ bó bá jẹ̀bi ní pàǹdẹ̀ fi lọ ibi náà ni ó pa ń kù bó bá jówó náà lẹ́ ń wá tẹ̀ wá lọ bẹ́ẹ̀ ẹ̀ ní rí ẹ̀ ní rí ọ̀rọ̀ rẹ ti bọ́ lẹ́nu Kẹ́hìndé o ó láfi ẹni tí yóò bá fìyà jẹun lásán bébí náà ṣe sọnù báwọn yẹn bá ní Awikonko ẹ wọ́n rìn lọ sọ́nà bí wọ́n ti ń jiyàn gbé òmùí bẹ́ẹ̀ nìkan bá jí mi gbé nìsín ó di tí a rere nu ó di tí a rere fámìlì mi ò lè rí 1 mílíọ̀nù múlẹ̀ débi kíní kan mílíọ̀nù kankan sá sọ pé ókè ẹ máa mú lọ bí ẹ̀ka bá dẹ̀ ló wá bá mi lé pé bóyá mo ní sẹ́ńjì kan lọ́wọ́ baba ńlá arọ́ ni o mi ì sẹ́kù síbi kankan o lè dá àkáǹtì mi nìsín kó bá 50,000 naira níbo ni n kò ti kó kí mò ń tà kí mò ń jẹ́ sárátà nígbà tí èèyàn kan fẹ́ fi àjẹyàn lásán ni ń bá dẹ̀ fi àjẹyàn Ọlọ́run fi àjò ń tọ̀ náà so báwọn Kẹ́hìndé ṣe wà bí Kẹ́hìndé ṣe wà náà lèmi náà ró no tata for yanyan kò sí tata lójú yanyan majority wa ẹ gbọ́ Yorùbá ní mo relé lọ́ọ́ sùn kò já mi ti ń sùn nínú pákó jẹ́ máa lọ lẹ́gìn lọ sùn kò já mi ti ń sùn lẹ́lẹ̀ mo ti jẹun alẹ́ kò já mi ti mu gàrí kò já mi tó kági àjà kò já mi tó wọ́n gàrí jẹ ó ti ṣẹlẹ̀ sí ruwa irina o mo ti jẹ gàrí àti epo pupa àgàndá ọ̀rọ̀ Awikonko ò ní pretend mi ò ń package rárá mi ò ń dẹ̀ live fake life it was as bad as that sẹ́yìn náà ti jẹ gàrí àti epo pupa rí máa bu gàrí kó má bàa fún wa lọ́rùn àbí kó lè bá a lọ a fi epo pupa yí I swear to Almighty God on several occasions torí bí bójú ọba rí bí okùn kò lè rí yẹndẹyẹndẹ bí idẹ it is not as easy as you might think so ẹ fà àwọn Adégbodò lẹ o ẹ jẹ́ kí wọ́n fẹ̀dọ̀ lórí òróǹro ìdílé Adégbodò nìkan kọ́ ló mọ̀ ní Táíwò majority wa ni o ẹni tí ò rí wọn rí gan mọ̀ nù wọn ó ń bá wọn kẹ́dùn
à ń bọ̀ síbọ̀ sí àwọn èèyàn tó mọ̀ wọ́n yára ń dẹ́ra ẹ fi gúnra yín táyé já láìsí ẹ̀ tún lè wá Kẹ́hìndé wálé ẹ̀ ń béèrè ẹ̀.